A kú dédé àsìkò yìí, mo kẹ́yìn lólùfẹ́ mi nílé lóko ní ẹ̀yìn òdì káàkiri àgbáyé níbikíbi tẹ́ bá ti ń wò mí lónìí. Àánú Ọlọ́run ọba kò ní fi wá sílẹ̀. Ojú tí ẹ fi ń wò wá ojú náà ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wá etí náà ní dì. Ìbànújẹ́ ó kéré ó tóbi kò ní jẹ́ pín èmi àti yín. Òrògbòdò ayé kò nílò fún àjọ. Mo dúpẹ́ lọ́wọ́ èyí tí ẹ fún wa ní ẹ̀bùn lọ́lọ́kan òjọ̀kan lórí ètò yìí. Ẹ ṣé o. Gbogbo ẹ̀yin tẹ́ ń ràn wá lọ́wọ́ lórí ètò yìí, Ọlọ́run á ràn yín náà lọ́wọ́. Gbogbo wa pátápátá àníná kan tán ká torí kan. Níbikíbi tẹ́ bá ti wọ́n mú owó tí ẹ ti fi ra dátà láti máa fi wò mí, ọwọ́ yín ò ní kan ìsàlẹ̀ àpò. Ẹ̀níná kan tán ká ẹ̀ torí kan. Àtèmi náà, gbogbo ẹ̀yin tẹ́ ti subscribe, ẹ ṣé o. Ẹ̀yin tẹ́ ti subscribe, ẹ dákun ọbẹ̀ yín. Bá mi subscribe o. Gbogbo wa pátápátá ìbànújẹ́ ó kéré ó tóbi kò ní wọlé bá wa àníná kan tán ká torí kan. Ẹlẹ́dẹ̀ tí mo mú wá fún wa lónìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé lórí ètò yìí a máa ń sọ̀rọ̀ nípa bí a ṣe lè lo ewé àti egbò fún ìtọ́jú ara wa. Eléyìí tí mo mú wá fún wa lónìí ni ẹni tó bá ní ìtọ̀ ṣúgà, táwọn olóyìnbó ń pè ní diabetes. Ẹni tó bá ní ìtọ̀ ṣúgà yìí, nǹkan lára àìsàn yìí ó jẹ́ àìsàn tó wọ́pọ̀ púpọ̀ láàárín ẹ̀dá ọmọnìyàn. Kí ló sì máa ń fa àìsàn yìí ni pé gbogbo àwọn nǹkan dúdùn tá à ń jẹ yìí, òun náà ló fà á. Ẹ dákun ẹ má jẹ́ ká máa fowó wa ra tí ó mọ̀ hàn wáyé mọ̀. Ẹ rí láyé òde òní àwa ọkùnrin, àwa ọ̀dọ́mọkùnrin ìsìn yìí, oríṣiríṣi energy drink òun là ń mu. Bẹ́ẹ̀ sì ni gbogbo àwọn energy drink yìí ó ń ba nǹkan jẹ́ nínú ara wa ni. Tẹ́lẹ̀ bá fẹ́ bá obìnrin sùn tí ò bá sì mú energy drink àti nǹkan míì kan kó papọ̀ mọ́ra wọn, kò tí ì bá obìnrin sùn. Ẹ ń fi kídìní yín ẹ fi ń ṣeré. Obìnrin tá a bá bá sùn láàrin ìṣẹ́jú 8 sí 10 lérí àkọ́kọ́, tó bá ní òtó òun ẹ fílẹ̀ tí ó máa lọ. Èèyàn ń kọ lẹ́tà, èèyàn ń gbẹ́ kòtò ara ẹ̀ nìyẹn. Ọkùnrin ń lọ nìyẹn. Obìnrin wà láyé, obìnrin kan ó lè lo oògùn ọkùnrin gbó yányán. Ẹ dákun jẹ́ ká kúrò níbi àwọn nǹkan jíjẹ, nǹkan dúdùn jíjẹ tí à ń jẹ yìí. Ẹ jẹ́ ká máa jẹ nǹkan tó bá kúrò. Eléyìí tí mo mú wá fún wa lónìí ni ẹni tó bá ní àìsàn ìtọ̀ ṣúgà. Kí ni nǹkan tá a máa ṣe? Mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tẹ́ ń fún wa lẹ́bùn lọ́lọ́kan òjọ̀kan lórí ètò yìí, ẹ ṣé o. Ẹ̀yin tẹ́ ti subscribe, ẹ dákun mo bẹ̀ yín, mo fọlọ́run bẹ̀ yín, ẹ bá mi subscribe, ẹ bá mi share program yìí, ẹ bá mi like, kí ẹ comment. Wọ́n pe ẹ̀fọ́ kan ní ẹ̀fọ́ iyanrìn fún ẹni tó bá ní ìtọ̀ ṣúgà ni o. Yálà a ní ìtọ̀ ṣúgà ni àbá ní ìtọ̀ ṣúgà, ẹ bá mi wá ẹ̀fọ́ iyanrìn. Ẹ máa jẹ́ ká máa jẹ ẹ̀fọ́ iyanrìn ní tútù. Ẹ̀fọ́ iyanrìn yìí ẹ jẹ́ ká máa jẹ ní tútù, ká máa jẹ lóòrèkóòrè. Oògùn ìtọ̀ ṣúgà ni ẹ̀fọ́ iyanrìn. Nílùú tiwa ẹ̀fọ́ yẹn làwọn máa ń jẹ dáadáa. Ẹ fi máa ń kì wá pé ará Ìgbésà o, àfihànrìn jẹ̀kọ́ gbóná. Ẹ̀fọ́ yẹn ló ń jẹ ọ̀dọ̀ tiwa. Ẹ̀fọ́ yẹn làwọn ń jẹ jù nílùú wa láti bí èmi o. Ẹ̀fọ́ yẹn ni àwọn ń jẹ. Ẹ ká máa jẹ ẹ̀fọ́ yìí ní tútù. Ẹni tó bá ní ìtọ̀ ṣúgà yìí, ẹ máa jẹ ẹ̀fọ́ iyanrìn ní tútù. Bí ó ṣe jẹ́ nìyẹn. Ojú tẹ̀ fún mi, ojú náà ní fọ́. Etí tí ẹ fi gbogbo ẹ̀mí sí náà ní di. Ìbànújẹ́ ó kéré ó tóbi kò ní tẹ́gbẹ̀ẹ́ mi àti yín. Òrògbòdò ayé ò nílò fún àjọ. Ẹ jẹ́ ká tọ́jú ara wa o. Ara ń fájò. Ẹ dákun kẹ́lẹ́ máa gbádùn máa jù báyìí. Ẹ bá mi subscribe. Ire o. Ó dàbọ̀.